Pa Johnson Adegboyega Omodunbi ní sọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́ mo bọ́ ọyọ̀ mo bọ́ dúpẹ́ alias Emperor mo bọ́ ọkọrin ayọ̀tọ́lọ́run ọba ọkọ olórí Elizabeth Mojírádé Àdùnní tó dolóògbé lọ́jọ́ sí ẹkú ìgbádùn yọ̀tọ̀mí. Bàbá Mrs Mary Olúwafúnmiláyọ̀ máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀. Bàbá Mrs Janet Ọmọ́táyọ̀ Ọ̀dẹ́sánmi ńṣe ni omújójó. Bàbá Victor Báyọ̀mí ó yẹ kó fò fáyọ̀. Bàbá Mrs Comfort Ìyábọ̀dé Abíóyè ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ o. Bàbá Mrs Ọmọlára Grace Àjàyí ó yẹ kó dámúsòfé dùmarè. Bàbá Mr Ọmọládé Ebenezer wáyé ó sì ráyé wá. Ọpẹ́ ní fọ́lọ́run ọ̀gá ògo tó dá ọ sáyé, mo kọrin ọpẹ́ f'Olúwa. Èdùmàrè tó dá ọ sí dọjọ́ òní, bá a bá dúpẹ́ tá a tún kọrin ọpẹ́ kò léèwọ̀. Ọmọ rẹ̀ ń kọ́ Mrs Ìyábọ̀ Ayọ̀dọ́lá Ayọ̀ọ́lá Òbí Ọlọ́mọlá JP tó sọjọ́ ìbí lọ́jọ́ kẹfà oṣù kínní ọdún lọ́jọ́ sí. Ọmọ ọlọ́dún tá a bí sọ́dún ni mo wí hun. A woman with a large heart, a woman with an epitome of humility, a philanthropist. Ìlú òyìnbó ní Canada ló wà ló gbé ń dá ńláńlá. Mo bọ́ dúpẹ́ okú gbádùn yọ̀tọ̀mí. Abíóyè Samson Isaac Àtìdẹ́rá àwọn ló ní kí n máa ṣàdúrà fún ọ. Wọ́n ní Mrs Ìyábọ̀ Ayọ̀dọ́lá wọ́n lójú rẹ̀ ò ní rí bí ò ní ṣọ̀fọ̀ ọmọ lọ́lá Olúwa. Wọ́n lò ní toko gbé sóko ò ní tàjò gbé sájò. Abíóyè Samson Isaac Àtìdẹ́rá wọ́n ní kí n máa dúpẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Mr Victor Àbáyọ̀mí Ọmọdùnbí. Bàbá Amóyọ̀ Bàbá Amóyolúwa olówó orí ibùsáyọ̀ ni mo wí. Wọ́n láfúnni má ṣìrègùn áfúnni má wo bẹ̀. You are a giver. Ẹ ò ní rògùn ìkáwọ́ lórí ìjọsẹ̀ mọ́lẹ̀ láṣẹ Olúwa. Wọ́n ní kí n kí yín títí tí o wípé ẹ kú ìgbádùn yọ̀tọ̀mí. Bàbá mi o Pa Johnson Adegboyega Omodunbi tó ti rìtáyà tí ó sì táyà rárá. Ọmọ 80 ọdún lókè èèpẹ̀ ẹ kú oríire. Ọmọ 80 years àbùkù òní kàn Ọlọ́run ọba òní jẹ́ òkánjú kú. Àṣèyí sáàmù ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa. Ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Ó ti jáwé pẹ́pẹ́ lónìí ó ti dandan kó tẹlẹ̀ yí pẹ́ o. Ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba. Ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di ò ní yarọ ò ní ya wèrè. Pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Òjòjò ní sọ́kọ́ má nájà kókó lára ọ̀tá lé wàá gbọ́ wàá tọ́ láyé. Ogbó rẹ̀ ò ní ráre kò sí bó ṣe pẹ́ tó láyé ò ní mọ bójì ọmọ lọ́lá Olúwa ọba ò ní ṣọ̀fọ̀. Bàbá mi o Pa Johnson Emperor ni mo wí. Johnson Adegboyega Pupa-Yẹmí Agbọ́nbẹ́po rẹ̀ ẹlẹ́yinjú ẹgẹ́ ọ̀pẹ́lẹ́ngẹ́ awẹ́lẹ́wà lọ́kùnrin. Olójú edé olójú oge onímú oge ẹlẹ́sẹ̀ oge alára oge eléyìí oge ọlọ́run oge aláyẹ̀ oge gbogbo ara oge ní mini jọ́jọ́ mini. Bàbá mi tó mọ́ lára bí àlárì ó dùn wò ó dùn rí. Awẹ̀wù àrà bí ẹni lọ rèé sànà ìyàwó ọkùnrin gbọ̀ngbọ̀n gidi ọkùnrin gbọ̀ngbọ̀n gidi a ní púpọ̀ lẹ́wà. Ọmọ nífẹ̀ẹ́ hàn ní Olúbùsí ẹ̀rí ogun ẹ̀bìtì kí mọ́ gidi sọ́mọ́nù. Òsúnmọ́ lẹ̀súnmọ́ ẹni òkúmọ́ lọ́sùnkúmọ́ láta. Bàbá yín ló sàlà rẹ tí gbogbo ayé ń fòbì yìí kàn. Ẹ má dúró ká tó kí wọn nífẹ̀ẹ́ ọ̀ ní àkèé bẹ̀rẹ̀ ká tó kí wọn nífẹ̀ẹ́ òòyè. Tó ń gá tó ń bẹ̀rẹ̀ là kí wọn nífẹ̀ẹ́ òòdáyé. Bí wọ́n bá kí wọn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá parú burúkú ẹ̀bọ ni wọ́n folúwa rẹ̀ ṣe. Lẹ́ẹ̀mọ onílù kan ò bàbá ń ti bá. Lẹ́ẹ̀mọ onílù kan ò bàbá ń ti bà. Ọmọ ìlú kan tí wọ́n fà wọ ẹkùn ṣe lọ́jọ́ sí. Akétégbé bí irin ni wọ́n fi ń sọ̀sán rẹ̀. Lẹ́ẹ̀mọ olódò kan lẹ́ẹ̀mọ olódò kan odò tí sàn wéréké yóò mọ̀ sàn wéréké. Èyí tí sàn wéréké yóò mọ̀ sàn wéréké. Ó dá
ìkùlé òsílẹ̀ ó dá bàtà ó dá ìkùlé adélàwẹ̀ ó dọ̀la onípẹ́lẹ́ ò gbọ́dọ̀ bu mú ẹ̀yin abábọ̀jọ gbọ́dọ̀ bu sọ́sẹ̀ kìkìdá onísànbọ̀rọ̀ ni ó pọnmi odò náà gbẹ sànbọ̀rọ̀ yìí wù mí mọ́bọ́ dúpẹ́ mọ́bọ́ yín kọrin ayọ̀ tó pọ̀ bàbá mi o Pa Johnson Adegboyega Omodunbi ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwa àwọn ọmọ rẹ Abíóyè Samson Abíóyè Isaac àti Abíóyè Ìdẹ̀ra là ń ṣàdúrà fún ọ wípé o bàbá wa o grandpa wa o òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.